Ah, MHM. Ah, kí ni mọ̀mọ́ tí ì sọ? Tẹ́fi wá ń bá gbàlagbà bẹ́yẹn. Your word against you now. Báwo lẹ ṣe máa sọ̀rọ̀ ságbàlagbà? Ṣẹ́yìn ọmọdé ìfẹ́ dá MHM kò máa yẹ, Ọlọ́run mi kò máa yẹ. Ó ti gbàgbé ni pé ìyá dáadáa nìyá. Kò yẹ kó jẹ́ wọ MHM. Lágbàlagbà, èèyàn kò yẹ kéèyàn máa sọ̀rọ̀ ságbàlagbà MHM. Ní àwọn ọmọ òṣì yẹn. Ṣé o rántí? Jẹ́ kí n rán ẹ létí. Ó ti dọ́dọ̀ ẹ̀ sìn. Ó yí biribiri, ó yí kan ẹ o. Wo bẹ́ẹ̀ ṣe ń ṣe ẹ̀ tí ẹ̀ fún mọ̀mọ́ ní. Ẹ̀ tí ẹ̀ fún ní kẹtẹ̀ sọ pé òkè o. Àgbàlagbà o. Kẹtẹ̀ sọ pé ṣé kò yẹ kéèyàn máa bá gbà wí. Àgbàlagbà máa rí ọmọdé jẹ ni. Ó dùn mọ́ mi. Àgbàlagbà máa ń rẹ ọmọdé jẹ ni. Kò yẹ kéèyàn máa sọ̀rọ̀ ságbàlagbà. Àgbàlagbà ni màmá yẹn. Ló bá di tán yín. Tí ẹ rántí ọmọlúàbí tẹ́ ẹ ti ṣe. Kò yẹ kó lọ báyìí náà. Kò yẹ kó rí báyìí. Kò yẹ kéèyàn máa sọ̀rọ̀ ságbàlagbà. MHM, olúwa mi ẹ̀rọ. Kí lẹ máa wá ṣe báyìí ẹ̀yin èèyàn mi? Kí la máa wá ṣe báyìí? Ó ga o. Ta la máa pè báyìí? Kò tí ẹ yé jẹ́ mọ́ pé mọ̀mọ́ ti dàbírú. Ta la máa pè tó máa bá wa bẹ́ MHM tí wọ́n máa lọ ṣẹ̀sín lọ́wọ́ MHM? Ṣé mọ̀ pé MHM wẹ́dà ni kò gbádùn? Ṣé ó wá dáa kó wá jẹ́ pé irú MHM yẹn ládùúrú bí MHM ṣe jà fún mọ̀mọ́ nígbà Dorcas? Ṣé MHM ló? How dare MHM? MHM ó yẹ kó fi mọ̀mọ́ lẹ̀ kán ṣe kí ni kán gbé page ẹ wálẹ̀ ni. Bẹ́ẹ̀ ni ìgbà ìṣòro la máa ń mọ̀ rẹ̀. If you respect that woman, ó yẹ kó fílẹ̀ kó flag page ẹni. O ò ní respect fàgbàlagbà bó ti rùn. Àgbàlagbà máa ń rẹ ọmọdé jẹ ni. Kí ni ìyá sì sọ? Tọ́rọ̀ yẹn ti sáré pọ̀ tó yẹn. Tẹ wá fi ìyá ṣẹ̀sẹ̀ wá fi ń pa. Tẹ wá sọ ọ̀rọ̀ yẹn pọ̀. O tún wá ń post àwọn student tiẹ̀ náà. O dẹ̀ mọ̀ pé àwọn yẹn wọ́n gbá ski. Wọ́n bẹ̀rẹ̀ sí ń dọ̀rọ̀. Wọ́n bá ń dọ̀rọ̀ lẹ̀. Wọ́n bá ń dọ̀rọ̀ wọ́n ní ẹ̀ẹ́dẹ̀ ní sùúrù. Ṣebí ìjà yìí fresh lẹ́nu àná sẹ́ni. Ìjà tó ṣì fresh tí ó ti ṣe kínní lẹ ti sáré change ẹ̀. Ṣé ti rí ń sìn? Wọ́n ní kó tó fi abẹ́rẹ́ gan ọmọ yẹn kọ́kọ́ fi gún rẹ̀ náà. Sórí adúrú wọn ò tí ì bẹ̀rẹ̀ tiẹ̀ o. Wá imagine Dorcas tí mọ̀mọ́ ń parọ́ mọ́ gbogbo ìgbà yẹn. Tí mọ̀mọ́ ń ra àràbù fún. Tí mọ̀mọ́ ń ṣépè fún tẹ́ ẹ̀. Tó ń ṣépè fún tàwọn ọmọ ẹ̀. Báwo ló ṣe rò pé ó ṣe máa feel? Ṣebí inú ẹ̀ ń dùn ni? Ṣebí òun rẹ́rìn ni? Ó dùn mọ́ ẹ. Ó dùn mọ́ mi. Ó dùn mọ́ mi. Ó yẹ kó ṣe bẹ́ẹ̀ yẹn náà. Ìyẹn ó ṣe bẹ́ẹ̀ yẹn ságbàlagbà MHM. Àti ẹ̀mí ọ̀tá máa pè sí ẹ báyìí tó máa ti ẹ̀ bẹ́ẹ̀ torí ó ti ẹ̀ka gidi borí ní ọkàn. O ò ti ẹ̀ fẹ́ gbọ́ anything. Bó ṣe show ló ṣe ń ju voice ló ṣe ń ju ó ti pọ̀ ju. Ó tún gbé student jáde kí àwọn student kọ́ máa drag màmá. Ó tún sọ fún màmá pé tó bá ti tó bẹ́ẹ̀ kó lọ kó àwọn blogger wá. Wọ́n ní kí mọ̀mọ́ lọ kó blogger wá kó wá fi bóun jà. Ẹ ti rí mọ̀mọ́ ìtàn. Kò dé yẹ kẹ́ ṣe bẹ́ẹ̀ yẹn. Yọ̀wọ̀ náà kò já àgbàlagbà níwọ̀n yẹn. Lágbàlagbà. Ṣọmọdé máa ń sọ̀rọ̀ sàgbà ni? Ẹ bá tẹ̀ sọ pé she's a 65-year-old woman o. Tẹ bá tẹ̀ máa sọ̀rọ̀ kò yẹ kó pọ̀ tó yẹn. Kí làwa ṣì sọ? Ìwọ mú gbogbo wa bú ni. Ó dáa bọ́ tẹ̀ ṣe ń ṣe sí ẹ̀yẹn. Ẹni ìbò díẹ̀díẹ̀ ṣọgẹ́tì gbogbo bí left right and center náà ti ń dààbò mọ̀mọ́. Kò tún yẹ kí ìwọ náà kò tún jọ ẹ̀wọ̀n láti máa dààbò mọ̀mọ́. Ṣó mọ̀ páwa ti cease fire and sin. Aṣá àwọn mọ̀mọ́ tó ń fò kiri. Ìwọ náà ṣe kí ni sísọ. Mo dẹ̀ ń sọ kíní kan fún ẹ tó fẹ́ gbọ́. Mama like fracas. Mama is in fracas. Ṣó ti get it? Mama ò like anybody gbé show ẹ̀ torí lọ́wọ́lọ́wọ́ ẹ̀ monetization kan pa. Mama is fighting you because you are making money off of her show that you are playing live. And she doesn't like it. That is it. Wọ́n bú nù bẹ́ẹ̀. Kì í ṣe pé wọ́n bú wọn sọ̀rọ̀ sí o. Bó ṣe ṣẹlẹ̀ nígbà tí Dorcas àwọn yẹn náà ò bú o. Tó kọ̀ dédé switch nínú show màmá látijọ́ tó ti ń bá Dorcas jà ló ti ń play show ẹ̀ ṣèbí wọ́n ń ṣí ẹ̀. Ṣèbí ìgbà tí kinní ń wà on her side ṣèbí wọ́n ń ṣí ẹ̀. That is it. Bọ́ ẹsẹ̀kẹsẹ̀ tó bá ti sọ pé o ní mind of your own. Ọjọ́ yẹn ló ti ṣe màmá náà.
kò yẹ kó o ní mind of your own, ó yẹ kó o wà lọ́ndà màmá ni. But MHM díẹ̀díẹ̀ ó ti bínú tán, kò yẹ kó bínú tó tó yẹn, kí náà sì fi kàn ẹ́. Wá wo adúrú nǹkan tó ṣe fún Dorcas. Nǹkan tí mo máa ń sọ nìyẹn pé most of you lórí social media hypocrisy ló ń bá yín jà. Nǹkan tó ṣe fún Dorcas o ò tí ì gba 0.5% ẹ̀, kí ni mo tẹ̀ ń sọ, less than 1% ẹ̀, less than 1. Wo bó ṣe jáde tó ti sáré tẹ̀ sí mọ̀mọ́ lójú. Wo bí Dorcas ṣe ń bẹ̀bẹ̀ for how many days ni Dorcas fi ń bẹ̀ yá jẹ́ ẹ́. Wo ó sì sọ pé màá gbé péjẹ wálẹ̀, má play show mi mọ́ lásán ló sì sọ tó ti gba náà jẹ. Ṣó ti rí nísìn? But inú ẹ̀ ń dùn ìgbà tó ń drag Dorcas lọ́dọ̀ ẹ̀ náà. Ṣó ti rí? What goes around comes around. Anyways, ẹ̀yin lẹ́tí ẹ̀jọ́ mọ̀. Àwa ń ṣe kí ni? Àwa ń wò from ẹ̀. Mo ní kò ní yẹ yín tẹ́ ẹ̀ bá drag ara yín. That is that for that thing. Concerning eléyìí tí mo tẹ̀ tó fẹ́ ganu sí, Amebo. Ọlọ́run. Kí tẹ̀ tó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ tiẹ̀ ṣùgbọ́n pé awáyé wá pòfo ní tiẹ̀. Bẹ́ẹ̀ ni inú ẹ̀ ò kì í dùn sí nǹkan rere. Kí tó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ tiẹ̀. Ṣé rí ilé ayé tọ́lọ́run bá ti gbé ẹ sókè, o ò lè jábọ́. Tọ́lọ́run bá ti gbé ẹ sókè tó wá nínú tó dáa, o ò lè jábọ́. Ṣé ẹ mọ̀ pé Sisi Alagbo gba endorsement, ṣé endorsement náà pè ní àbí contract kan lọ́wọ́ Seyi Vibes torí ó máa ń jó Papa Super orin ẹ̀ ó máa fi ń polówó ọjà kó tó di pé Metasom ṣẹlẹ̀. So ìgbà tí Metasom ṣẹlẹ̀ ó wá sọ fún wọn pé kán gba contract wọn padà, òun ò ṣe mọ́ because ṣe mọ̀ òun fara ẹ̀ gan ló sọ pé òun ò ṣe mọ́. Ṣe mọ̀ nǹkan tí Seyi Vibes sọ, ó ní kó má worry, ó ní dandan she's already involved kò sí nǹkan tó máa ṣẹlẹ̀ and the contract is 30th of this month of May. Normally irú nǹkan yẹn tó bá ṣẹlẹ̀ síyàn wọ́n máa condemn ẹni yẹn ni, wọn ò ní fẹ́ súnmọ́ ẹni yẹn, but ọmọkùnrin yẹn wò ó pé òkè torí pé o ti ní ìṣòro. If you want to go and count how many times tí Sisi Alagbo ti jó Papa Super lórí social media, it will be over 1,000 times. In fact òun kan ló jẹ́ kí n mọrin yẹn. Ọlọ́run, Sisi Alagbo ló jẹ́ kí n mọrin Seyi Vibes. Mi mọrin yẹn, mi tẹ̀ mọ̀ pé kọrin yẹn. Sisi Alagbo ló jẹ́ kí n mọ Papa Super, gbogbo lyrics tó wà lórí mi, Sisi Alagbo. Ṣé mọ̀ nǹkan náà ṣe? Wọn ò dẹ̀ lé. Mistake is mistake. Mọ̀mọ́ Alpha kan lẹ̀ ló kópa. Nínú Leviticus. Ṣé wọ́n ti wá lẹ̀ ló? Ẹ̀yin rí celebrity tó gbé yín mọ́ra mọ̀mọ́. Even ìgbà tó ṣe mistake, Ọlọ́run sì ṣe kí ni? Ọlọ́run rí ọkàn lọ́nà wò. Body lẹ́yìn wò. Tí ọkàn Sisi Alagbo bá ti dáa, ẹ̀wò igbó ò lè dí mọ́, ọ̀nà ẹ̀ ò lè dí, kò sí bẹ́ẹ̀ ṣe fẹ́ ṣe. Tó bá ti lè pa ọkọ ẹ̀ pọ̀ sọ́dọ̀ Ọlọ́run ọba, torí ẹ̀mí ìṣe give a fuck about anybody. Ẹ̀yin lẹ ń dájọ́ ayé, ẹjọ́ tọ́lọ́run ọba ò rán yín láti dá. Ọlọ́run sọ pé má judge anybody níbọ̀, ẹ̀yin fara yín judge èèyàn, ẹ̀ṣẹ̀ gan, that's the greatest sin. Ìdájọ́ Sisi Alagbo ọwọ́ Ọlọ́run ló wà. Ṣẹ́rí, ó yẹ kí kíní tírísọ̀mù yẹn gbé ṣubú ni. But Seyi Vibes sì sọ pé kí ni, ó ní kó má worry, ó ní kó sì wà, kò sí wàhálà. Ó understand concept kan. Kò síyàn tí ò lè ṣàṣìṣe. Nǹkan tí mo fẹ́ kẹ́ dìmú nìyẹn ní gbogbo nǹkan tó bá ṣe. Mistake lè ṣẹlẹ̀. You move on. It's not the end of the world. Ìwọ nìkan kọ́ ló máa kọ́kọ́ leak. Ìwọ nìkan kọ́ ló máa kọ́kọ́ ṣe mistake. Ó ti ṣẹlẹ̀. This is another person tó fẹ́ kí Sisi Alagbo máa wò pé nǹkan míì lè ṣẹlẹ̀. Má lọ fún rẹ MVP tí ẹ̀rọ tí àwọn ọmọ kéékèèké tó wà lọ́wọ́ ẹ̀. Sórí ọ̀rọ̀ yìí tó bá lọ wo comment under Instagram, people don't care. Àwọn èèyàn tó ń béèrè pé kí ni Tiwa tó ń bẹ̀ wá, why are you begging? Kí ló ń bẹ̀bẹ̀ fún? Àwọn èèyàn tó sọ pé why are you begging? Pé ṣé Tiwa Savage bẹ̀bẹ̀ ni? Ṣé Moyo bẹ̀bẹ̀ ni? Why is she begging? Whatever you do in your bedroom is your fucking business. Àwọn èèyàn kàn gbé torí pé there was no news and they wanted to trend. Ó dá bó ṣe bẹ̀bẹ̀ kí torí tí ò bá bẹ̀bẹ̀ yín máa rò pé onígbéraga ni. Ó ti bẹ̀bẹ̀ in written, ó ti bẹ̀bẹ̀ in visual pé kẹ́ dáríjì òun tó ń wẹkún mu táwọn olórí burúkú kan sì sọ pé fake cry nìyẹn. Kí lẹ tún fẹ́ kó ṣe? Mo ní mò ń béèrè question yẹn pé kí lẹ tún fẹ́ kí Sisi Alagbo ṣe? Ó ti kọ sílẹ̀ ní apology, ó tún ti fẹnu sọ lórí ìkúnlẹ̀, ó ti ṣe fídíò. Ẹ tún sọ pé apology not accepted. Ìwọ àmúbọ́ instigator.
aláyé bàjẹ́ torí pé ayé tiẹ̀ gan ò ta sánsán kí náà porúkọ ẹ̀yẹ náà Ṣayọ̀dèjì ní àbí Ọlámilékan torí pé ó jẹ́ ọkùnrin tó jẹ́ pé ò rí ṣe inú ayé wà wá sá sáàárín àwọn obìnrin lórí social media torí pé ó fẹ́ endsmith ló fẹ́ meet ìlú òyìnbó ò gbé ẹ́ ó ní apology no accepted ó yá lọ pa ó ṣe lọ pa kó lọ gún pa torí mi mọ ti yín lórí òbò olóbó àtòkò olóko kí n ti yín ṣókó ọkọ yín ni àbóbò yín ni àbóbò ìyàwó yín ni kí ni tí yín tẹ fẹ́ pọ ọmọbìnrin yẹn sọnù ó ní ìyá ó láwọn ọmọ kéékèèké ó lábúrò ó ní gbogbo ẹ̀ ó ní fámìlì náà bó ṣe wà yẹn ó láwọn ọmọọṣẹ́ tí nǹkan bá ṣọ̀tá Sisi Alágbo àwọn ọmọ tó ń ṣiṣẹ́ lọ́bẹ̀ ebi máa pa wọ́n ṣé mi níṣẹ́ tí mo fẹ́ fún wọn ni àwọn ọmọ tó ń ṣiṣẹ́ bá rí àwọn sales girls yẹn they are over 10 tó ń ṣiṣẹ́ fún ọmọ yẹn tí nǹkan bá ṣọ̀tá ọmọ yẹn lénìí kí làwọn àwọn yẹn ní kẹ́ wò kí náà fẹ́ jẹ kí náà fẹ́ mú délé pẹ̀lú bí Naija ṣe rí yẹn ẹ̀yin ò kì í rò ẹ̀yin ò lè ru ní rú o ẹ̀yin jẹ́ kẹ́lẹ́ rú òru ara yín nìkan ni ó ti ṣe mistake amẹ̀bọ̀ ṣé ká wá lọ pa ni mọ̀mọ́ wọn ò máa arrest ẹ Ṣèyí Vibe sì continue pẹ̀lú concert yẹn ó ní wo wọ́n ní Ṣèyí Vibe wo ògùn ẹ máa bú yóò máa kọ̀ wàá gba Grammy wàá gba Oscar kí ló tó máa ń gbà yẹn náà gbogbo nǹkan tó bá ń gbà ló máa gbà pẹ̀lú ògùn Ọlọ́run ìràwọ̀ ò ní dòkú kí ló sọ wọ́n ní kò séèyàn tí ò kì í ṣẹ́ ní gbogbo wa láti dẹ́ṣẹ̀ sọ́lọ́run ọba kan tí Ṣèyí Vibe sọ ó ní má worry ó ní you are still involved nítorí mi ò ní who am I to judge you ẹ̀yin wèrè tẹ́ pé ra yín lábí agbá lórí social media ẹ̀yin lẹ́ ń fò síbí kán lọ arrest ẹ kán lọ lẹ́ lóko kán lọ ṣe kinní kan àwọn tó wà lórí Instagram kan tún sọ pé kí ló dé tó ń bẹ̀bẹ̀ irú ẹ̀bẹ̀ rádaràdà àwọn ló tún kọ́mẹ̀ntì pé kí ni tiwa tó ń bẹ̀ wá ẹ bá rí báwo èrò ṣe bò ó àtijọ́ ìlọmọ yìí ti ṣọ́ọ̀bù táwọn èèyàn bó bẹ́ẹ̀ ó dáa kéèyàn dá ó dáa kéèyàn dá wọ́n ìṣe làwọn èèyàn tú jáde wọ́n ní wo it's okay má ronú má ṣe kinní pé it is fine ó ti ṣẹlẹ̀ mọ́kọ́ ẹ kúrò wọ́n Sisi Alágbo sórí bí mo ṣe wà bí àǹtí yín ká ṣe sọ yẹn bí ká tẹ̀ ń ti ṣe sọ ni èmi náà máa ṣe ẹ̀ ìwọ gbàgbé gbogbo nǹkan tó ti lọ ló máa padà má wọrí bẹ́ẹ̀ ni ara àdánwò ni gbogbo nǹkan tó lọ ló máa padà I will be giving you free promo náà mo rí ọmọ yẹn tó ń wọ ẹkún mu ẹ wo Sisi Alágbo bó ṣe ń ké Ọlọ́run mi ní bẹ́yìn kẹ́ lọ kú mi ò ní bẹ́yìn Ọlọ́run bẹ́ẹ̀ ni mẹ́rin sọ pé mo wà arrogant bẹ́ẹ̀ ni mo wà arrogant kí ni mo fẹ́ bẹ́yìn fún torí pé mo dó ọkọ mi ọkọ mi kọ́ ni mo ṣe 3 song pẹ̀lú ọkọ mi nǹkan tó bá wù mí mo lè fi ọkọ mi dá bẹ́ẹ̀ ni mo lè máa rún okó ẹ̀ lẹ́nu bíi pákó kò sí nǹkan tó kọ́ yẹn bẹ́ẹ̀ mo mọ̀ pé blogger fẹ́ ṣe kí ni blogger fẹ́ jẹun ní gbogbo yín ṣe dà lórí ẹ̀ àdẹ̀dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ẹ ṣáà ti make owó tẹ fẹ́ make kí ló wá dé tẹ tó fẹ́ bà yí ọmọ yẹn jẹ́ tẹ̀ tó fẹ́ kó resume iṣẹ́ kó lọ máa ṣiṣẹ́ ó ti bẹ̀bẹ̀ kí lẹ tó fẹ́ kò mí ní ẹ̀ kó lọ sọ fún ọlọ ẹ̀yin tẹ́ mú dọ́kàsì tì tẹ́ ẹ̀ rí dọ́kàsì mú bẹ́ẹ̀ ṣe gbìmọ̀ pọ̀ ẹ̀yin tẹ́ jẹ́ blogger ayé ẹ̀yin lẹ wá sọ pé kí Sisi Alágbo kó lọ sọ fún dọ́kàsì pé kó má ṣe show mọ́ ó dàbẹ̀ ni pé nǹkan ń ṣe ẹ̀yin tẹ́ lẹ́nu pọpọpọ bíi kẹ́tù tẹ́ ẹ ṣorin tẹ́ ẹ ṣe rẹ́kọ̀dì tí mọ̀mọ́ rà àràbù tí instigator amẹ́bọ tó instigate still náà ẹ̀ máa fail lórí ọ̀rọ̀ dọ́kàsì mà ní ẹ̀ máa tó kàn ẹ̀ máa lè mú wálẹ̀ dọ́kàsì má ṣẹ́gun yín ni àṣẹ wọlé ẹ̀ rí bójú ṣe tì yín tẹ́ṣẹ́ yín wọlé pẹrẹpẹ ẹ̀yin lẹ wá ń sọ fún Sisi Alágbo pé kó lọ wọ́n ní dọ́kàsì Sisi Alágbo pé kó lọ sọ fún dọ́kàsì pé kó má ever sọ anything mọ́ kó má ṣe show mọ́ ṣé Sisi Alágbo ló ra data fún dọ́kàsì ní àbọ̀ ló ra fóònù àbọ̀ ló bá create page tó máa jẹ́ pọ̀ ló máa sọ fún nǹkan tó bá wọ anybody ló lè ṣe lórí page ẹ̀ bẹ́ẹ̀ ni ẹ̀yin drag Sisi Alágbo torí pé ẹ support ìyá kí mọ́ ẹ dẹ̀ fẹ́ the same thing tẹ́ bá drag Sisi Alágbo wọ́n á drag ìyá alájà yín tit for tat ní kó sì lọ kò sí anybody that is helping anybody ọ̀gá lọ̀gá ń jẹ́ lórí social media nǹkan tó bá ti lè di fáfẹ́yìn kẹ́ ẹ máa rojọ́ lórí platform yín àwọn náà ní right àti rojọ́ lórí platform wọn náà no be mọ̀mọ́ dey say that
kán lọ arrest ẹ̀ gbọ́mọgbọ́mọ ni tí mọ̀mọ́ bẹ̀rẹ̀ sí ní oríṣiríṣi àràbù fún ọmọ ọlọ́mọ ká wá dákẹ́ kẹ́ ẹ bá tiẹ̀ jẹ́ torí pé mọ̀mọ́ fẹ́ tewé kọ́ríándà àánú náà a lè dákẹ́ náà kò sẹ́nibọ̀dì tó lè gbàkátà lọ́wọ́ akitì ìyá yín ò lè ṣe ìyá yín Sisi Alagbo báwo ẹ̀yin tẹ́ ẹ lọ ẹ̀yin tẹ́ ẹ jẹ́ kínní ẹ lọ ẹ kógun já Dọ̀kásì ó ṣẹ́gun gbogbo yín ni ẹ wá ní kí Sisi Alagbo lọ sọ fún Dọ̀kásì pé kó má blọ́ọ̀gì mọ́ ṣó possible ni wọ́n tó bá wu Dọ̀kásì ló lè sọ Sisi Alagbo can never shut Dọ̀kásì up who is Sisi Alagbo to shut Dọ̀kásì up ìgbà tí irú kínní yẹn ṣe Dọ̀kásì jẹ́ ẹ try Dọ̀kásì ni Sisi Alagbo lẹ lè halẹ̀ mọ́ no nobody is going for anybody bẹ́ẹ̀ ni nínú àsìmọ̀ tẹ́ bá ti ń drag ẹ̀ òun náà máa ṣe kí ni òun náà máa defend ẹ̀ ló bá tán kí ló dé tẹ̀yìn fẹ́ drag Sisi Alagbo tẹ́ẹ̀dẹ̀ fẹ́ kàn defend ẹ̀ ẹ̀yin gangan lẹ ní problem now social media ibi méjì ló pín sí some people is coming to drag some people and some people will always defend some people simple ẹ̀yin nìkan lẹ fẹ́ kó jẹ́ pé side tí yín nìkan ló wọ́n exist and ilé ayé ò rí bẹ́ẹ̀ yẹn ilé ayé is for everybody. You only want your side to exist. Nǹkan tẹ́ bá ń fẹ́ lẹ fẹ́ kí gbogbo ayé fẹ́. No, we can't. We cannot want the same thing. Ẹ lè rí ní 6, kémi rí 9. Oníkálukú ṣe tiẹ̀ lórí platform ẹni. Sisi Alagbo àzá o. Ẹ rí Dọ̀kásì tó gbé page pamọ́ rí ni. Sisi Alagbo kọ́ ló lọ. I'm coming back on Monday, I'm coming back on Tuesday. Ọmọ tó yẹ kó dúró tán. Ìjà ìyá ní Dọ̀kásì, ìjà yín. Kẹ́ ẹ pé nígbà igba ó máa ṣẹ́gun yín ni so nobody can ẹ má fi yẹn ṣeré ẹ má tẹ̀ fi yẹn ṣe mọ̀ pé it's still part of your agenda torí pé ẹ̀ ń wọ́ náà tẹ́ fẹ́ fi short Dọ̀kásì up ó yẹ ká ti move on kúrò ní gbogbo kìíní yẹn by now because it's embarrassing for you people I'm ashamed on your behalf pé you are still there you are looking for something to shut Dọ̀kásì up she can't shut up in as much tẹ́yìn ń drag Sisi Alagbo tẹ́ ẹ̀ make owó báwo ni òun ò ṣe ní support Sisi Alagbo kó make owó at the end of the day she's supporting her ẹ̀yin bọ́jà ẹ̀jẹ̀ ni òun support òun bá ń lift ọjà ẹ̀ sókè so why would she shut up if it was me kí ló dé tí màá fi short irú ẹni yẹn up tó bá tẹ̀jẹ̀ pé mi ni why will I shut that person up somebody that is uplifting me that stood for me at my vulnerable moment àtẹ̀yìn tẹ̀ ń drag me day and night tẹ̀dẹ̀ ń make owó it's becoming embarrassing for you people Dorcas is not going anywhere bẹ́ẹ̀ ni we die here. Oh, she's not going. Nothing can stop her. Not even you, because you have tried and you have failed. Pick another thing. We move. Èèyàn tó bá lẹ̀ tí wọ́n á gbẹ́bẹ̀ lẹ́yìn. Mo ní Third Mainland Bridge wà ń bẹ̀ o. Ẹ pé Farida kó júwe ibẹ̀ fún yín. Kẹ́ lọ kó sómi kẹ́ ẹ bómi lọ. Kí ló dé? Kí ló dé? Kí ló ṣẹlẹ̀? Life move on. We move. Don't lose Sisi Alagbo's case. Ẹ lọ bá Ragbo. Ẹ̀yin tẹ́ fẹ́ Ragbo. Àgbo ẹ̀ ṣe kí ni ó múná. Ẹ ṣáà rí ẹ rí iṣẹ́ ẹ̀ lára bọ̀dá Hakeem àgbo yẹn múná dáadáa ẹ lọ ràgbò lọ́wọ́ Sisi Alagbo kò ní ta ewé AliExpress fún yín tútù báyìí ní fresh leaves and herbs ló máa ń tà kò jẹ́ bó ṣe jẹ́ ẹ̀yin èèyàn mi bí báyìí láwa àti mọ̀mọ́ tó ń ṣẹ̀sìn lọ́wọ́ MHM lọ́wọ́lọ́wọ́ bàbá ẹ gba ọpẹ́ wa.